èmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò múre. Èmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò múre. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ, ọ̀pọ̀ ló wà láàyè, ọ̀pọ̀ ló ṣe oríṣiríṣi kiri. Ọmọ Yorùbá a kú oríire. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo fẹ́ play fídíò kan fún yín, mo fẹ́ tú àṣírí ayé kan fún yín, mo fẹ́ tú àṣírí kan tó lágbára fún yín, tó jẹ́ ohun tí gbogbo àwọn ọmọ Yorùbá ń pariwo, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ government representative tí wọ́n ṣe bẹ nípa àwọn ò mọ̀ pé lára nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ sí wa. Ọmọ Yorùbá, ẹ bá mi pín fídíò yìí, ẹ jẹ́ kó dé ogobi tó jẹ́ kó dé, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ jẹ́ kí fídíò yìí kó dọ̀dọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tó bá possible gbogbo wọn. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn baálé àdúgbò, ẹ sẹ́ndì fídíò yìí sí wọn. A máa dúpẹ́ o. Ọlọ́run ló máa ní kí èèyàn bí bàbá wa Professor Adébánjí Akíntóyè kọ́ wá là wá lójú. Ọlọ́run ló ní kí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbé wọn dìde fún wa. If not, àwọn àṣírí tó ń tú yìí kò bá máa tú. Ọmọ Yorùbá, aláàánú wa ni bàbá Akíntóyè, aláàánú wa ni Chief Sunday Igboho. Tẹ́ bá agree pẹ̀lú mi, kẹ́ ẹ máa kọ sí comment section kó tọ́ ni mo sọ. Ẹ bá mi share fídíò yìí. Gbogbo wa la mọ̀ wípé right from time àwa ọmọ Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ̀ pé a ní àǹfààní àti sọ pé a fẹ́ lọ. Kábíyèsí Elédùmarè, ká ní pé a ò sọ pé a fẹ́ lọ, irú àwọn àṣírí tí mo fẹ́ tú fún yín yìí kò ní ṣe tú, torí èmi gan mi ní ronú lọ bẹ̀. Ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ social media tó jẹ́ kí a lot of things kó wá expose. Social media tanná sọ́pọ̀lọpọ̀ nǹkan. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ní fídíò kan lọ́wọ́. Kò kí ń ṣe pé èmi ni mo ṣe fídíò yìí, ṣùgbọ́n wọ́n jù sí circulation, mo rí ní circulation. Gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín, kò kí ń ṣọ̀rọ̀ fọ́nbù. Àtàárọ̀ mi, àtọ̀sán mi, àtàlẹ́ mi, Yorùbá ni mo fi ń ronú. Ilẹ̀ Yorùbá bá ṣe máa bọ́ lóko ẹrú. Tẹ́ bá dẹ̀ wo àwọn nǹkan tí mo ń ṣe lórí mídíà yìí, ẹ máa rí wípé àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ Nigerian news tí wọ́n lè gbé jáde fún yín, èmi ń gbé jáde. Tí bá ti receive àwọn intel, nǹkan báyìí ni wọ́n gbọ́ pé ó ṣẹlẹ̀ níbi báyìí, wọ́n á sáré fún mi, màá sáré jáde, màá sáré jẹ́ kí gbogbo ayé mọ̀. Ṣé rí àwọn báńdíìtì tó ń pariwo láti jọjọ́ yìí tí ó tàn? Mo máa ń sọ fún yín, mo ní ó ní ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ alágbára lọ́wọ́. Àwọn olówó ń ṣe wá, àwọn olóṣèlú ń ṣe wá, ẹ̀yin tí àtijọ́ ń jẹ wá, ẹ tún ń ṣe wá. Kábíyèsí Elédùmarè. Ta ni ò bá sowọ́pọ̀ pẹ̀lú wa bí ò ń ṣe ẹ̀yin tí ẹ̀tẹ̀jágbàgbà nùlù àti ẹ̀yin tí àjọ ń jẹ̀yà. Fídíò tí mo fẹ́ play yìí, it speak a lot. Ó jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan tọ́mọ Yorùbá lè ṣe lẹ́yìn tá a bá pín àṣírí ayé ni. Kò dẹ̀ ń ṣẹni tó mú yìí nìkan ló ń ṣe nǹkan yìí, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Òun làwa ṣe ń pariwo ní gbogbo ìgbà tí wọ́n mú àwọn afẹ̀míṣòfò yìí tó máa ní repentant kìíní kan tó ṣàn fún olóríṣiríṣi orúkọ. Ibo lẹ ti gbọ́ pé afẹ̀míṣòfò ó ń repent rí?
now fídíò kan bọ́ sí mi lọ́wọ́ sí i, ẹ bá mi pín ètò ìmúfi Ọlọ́run bẹ̀yìn, a fẹ́ jẹ́ kí gbogbo ayé rí fídíò yìí, ẹ bá wa táàgì international communities, ẹ bá wa táàgì UNPO, kẹ bá wa táàgì UN, kẹ bá wa táàgì ECOWAS, ẹ bá wa táàgì AU, kẹ bá wa táàgì gbogbo àwọn international communities tí ẹ mọ̀ tó ń gbọ́ ariwo tá à ń pa yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti fẹ́ play fídíò yẹn. Nígbà tí mo rí fídíò yìí, mo bẹ̀rẹ̀ sí ní sunkún tí ò ṣe ẹkún kékeré. Tẹ́ bá wojú mi rẹ̀ máa yẹ kó pọ́n, kò ṣe pé mi ìrònú sùn, mo kúkú rònú sùn, ṣùgbọ́n òun ni ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò ní jẹ́ kéèyàn lè sùn. Kábíyèsí Elédùmarè, ẹ bá mi pín fídíò yìí. Nísìnyí báyìí mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí mo ti dárúkọ ẹ ti máa wà lórí fídíò yìí báyìí, so mo fẹ́ play fídíò yìí. Tí bá play fídíò yìí tán, lágbára Ọlọ́run á jẹ́ káàṣírí gbogbo àwọn tó kù náà kó máa tú, ìyẹn àwọn tó bá ń wà báyìí. Ọmọ ọlọ́pàá kan fídíò yẹn rèé, wọ́n mú ọlọ́pàá kan, mo sì máa farabalẹ̀ play ẹ̀ fún yín, ẹ má bínú. Títí Friday kọ̀lá ní Friday àbí títí Sunday pẹ̀lú ògo Ọlọ́run laptop mi màá bẹ̀rẹ̀ sí nílò according to promise tí mo ṣe pé tí n bá rí pé tí n bá gẹ́ẹ̀tì laptop tó ní graphics card bí Core i5 Core i7 ni mo wá go for. Kódà gan electronic webcam gan nísìnyí báyìí mo ti gẹ́ẹ̀tì òun náà, bọ̀ à ń ṣe oríṣiríṣi kan lórí ẹ̀ lọ́wọ́ títí Sunday pẹ̀lú gbọ́nà àgbéjáde. So ẹ bí ẹ pẹ̀lú mi láti bá mi wo fídíò yìí báyìí, torí pé màá gbé dání díẹ̀, tápá bá ti bẹ̀rẹ̀ sí ní ro mí màá gbé sílẹ̀ kẹ máa gbọ́ ọ́díò ẹ̀ nìkan, torí ọ́díò tó wà bẹ́ẹ̀ nìkan gbọ̀ngbọ̀ngbọ̀n lè need. Ọlọ́pàá yìí tó bá ti ní kóhun àti àwọn ìyókù ẹ̀ kí wọ́n lọ síbi tí bóyá Fúlàní ń pa wọ́n bẹ̀ ni o, bóyá àkọ́kọ́ ń ṣẹlẹ̀ ni o, anything tó bá ṣàpè wọ́n fún tó jọmọ́ operation, ọlọ́pàá yìí fún ara ẹ̀ a gbọ́ pé àlẹ́jì ni, kò kìí ṣe mo sọ ẹ má kóòtì mi, mo máa play ẹ̀ tẹ́ máa gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ nírú nǹkan báyìí tàdé nígbàgbọ́ kó possible, but ká dúpẹ́ pé ọwọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti tó ọlọ́pàá yẹn. Ọlọ́pàá yẹn kí ló máa ń ṣe? Tóun àti àwọn ìyókù ẹ̀ tó bá ti jọ lọ sí battlefield tàbí tó bá lọ síbi tí wọ́n ti lọ ṣe peacemaking tàbí anything, ọlọ́pàá ẹgbẹ́ wọ́n ní pé wọ́n sọ pé ó máa mú ìbọn tó wà lọ́wọ́ tiẹ̀, á yìnbọn pa colleagues ẹ̀, á gbébọn ẹ̀, á lọ tà fáwọn bandits. I cannot say this place is confirmed, but nǹkan tó wà lórí fídíò yìí tá a rí tí gbogbo wa fi ojú wa rí ìlú sọ̀rọ̀ lórí ẹ̀. Ọlọ́pàá yẹn tó bá ti wá pa àwọn colleagues ẹ̀, á wá gbé AK-47 wọn, á lọ tà fáwọn bandit according to kọ́tẹ́ ní ẹ̀ sọ́nu fídíò yìí. Ṣé àwọn tó fẹ́ máa protect wa rèé? Kẹjẹ ń play kí ẹ gbọ́ látẹnu ẹni tó post ẹ̀ gangan. It's one that shall never end. You see this particular police officer, this one is down there put an election. So this man dey buy him colleagues, they carry gun, go dey sell am. Anytime when they come out, go for duty, he go talk say he don attack them, he go fight them, carry their weapon, carry am go sell. Now as e stand like this, God don catch am and him cup don full. See the syndicate wey him with them, they follow dey perpetrate all this kind of evil wey be say wey dey thief. As a police officer for that matter, video, abeg una share this video. You know police officer Fulani learn from this one. Well,
mi ò fẹ́ gbé fún ọ láti kọ́pì òun lè rí tó wà lẹ́lẹ̀ yìí. Ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn. Fún ẹ̀yin tẹ̀tẹ̀ṣẹ̀ ń wọlé, ẹ jẹ́ kí n kàn play the voice tí wọ́n ti sọ nǹkan tó ṣe kẹ́lẹ̀ mọ̀. Wonder shall never end. Tó yóò mọ̀ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní play ẹ̀yin kan máa ti bẹ̀rẹ̀ sí ní share, so mo ní láti fún ẹ̀yin náà ní bí 1 minute or 30 seconds. His wonder shall never end. You see this particular police officer, this one is down there put am leg chain. So this man dey buy him colleagues, dey carry gun go dey sell am. Anytime wey dem comot go for duty, he go talk say he don attack them, he go kpai them, carry their weapon, carry am go sell. Now as e stand like this, God don catch am and him cup don full. See the syndicate wey him with them dey follow dey perpetrate all this kind of evil wey be say wey dey thief. As a police officer for that matter, make una watch the video, abeg make una share this video make other police officers too make dem learn from this one. Well, now nínú ẹ̀wọ̀ sìnẹ́rò yìí, irú àwọn olórí burúkú Fúlàní yìí ló máa ní kó wá attack àwọn tó ń protest, torí ẹ̀ ló yẹ jẹ́ pé kò kí ń le fún wọn láti ṣe anything. Ẹ sọ fún mi, irú èèyàn báyìí àwọn wo ló trade ẹ̀ tó fi qualify as a police officer? Who are the people that train this type of people? À ń pariwo ń gbà yẹn, tẹ́ bá máa wo lọ wò bọ̀, ó lè jẹ́ mi sọ pé bẹ́ẹ̀, tẹ́ bá máa wo lọ wò bọ̀, ó lè jẹ́ lára àwọn repentant Boko Haram tá a gbọ́ tọ́nà tí wọ́n ní wọ́n kó sínú sójà, inú army, inú ọlọ́pàá, inú custom, inú immigration. Wọ́n ní àwọn repentant Boko Haram yẹn wọ́n kó wọn síbẹ̀. Ṣèbó ní fídíò kan tá a rí gbà kan tó fi máa Fúlàní kan jẹ olórí custom, tó ń pe right tó ń lọ left, tó ń pe left tí ó lọ sí middle, tí ò tiẹ̀ mọ̀ kankan nǹkan tí wọ́n ń sọ, kò ṣe custom rí láyé, wọ́n dẹ̀ gbé wọ custom, wọ́n dẹ̀ ju ránkì sí lápá gbàá. Look at the body language of Nigerian government. Ṣó lè jẹ́ kéèyàn sọ pé òkè o, nǹkan tá à ń pariwo yìí o, kẹ́ ká ṣe sùúrù fún wọn lóòótọ́? Kò lè jẹ́, because ohun tá à ń complain pé ó ń ṣẹlẹ̀ kò stop. Instead of kó tiẹ̀ stop, pé kó wálẹ̀ kí ẹ fi rú àwọn bàbá wa lójú kí wọ́n rò pé orí yín ti pé. Look at it. So báwo lẹ ṣe wá expect pé Wunmi support restructuring? How do you expect that? How do you expect somebody like me tó jẹ́ pé inú ẹ̀jẹ̀ mi ní ká máa jìjàngbara wà? Nípa tí mo lọ Nàìjíríà, ẹ wá fi sùúrù kẹjẹ́ kí ara máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Òun la ṣe sọ pé kí Ọlọ́run kó bùkún fún wa kí a lè gẹ́ẹ̀tì gbogbo ọ̀pọ̀ tí tó necessary ta need. So ṣáyé náà ti rí kan tí à ń sọ báyìí nísìn. So now mo ti ní kọ́tọ̀ ìṣàjíbò ẹ̀jẹ̀ má bínú, please bear with me. Ṣáyé náà rí bẹ́ẹ̀ pé a need àwọn gadgets. Ní kọ́kọ́ sí comment section pé this is not time to be taking AC. No, AC tí mo air condition tí mo dárúkọ torí àwọn engine tó máa wà ní studio. Go and ask anybody. It's not because of for convenience if you ní kí ni, but torí tí desktop bá wà títàn, tí laptop wà títàn, tí mixer wà títàn, tí gbogbo àwọn nǹkan yẹn wọ́n máa ń generate heat wọn. Ẹbí anybody tẹ́ bá mọ̀ anybody tó ṣe media. So studio gbọ́dọ̀ máa tutù so that engine wò ní máa gbóná sódì. So now ẹ wá dúró nǹkan tí ọlọ́pàá yìí ṣe. Ẹ dẹ̀ fẹ́ sọ fún mi pé léyìí pé train police officer ni.
so ṣérú àwọn tá a fẹ́ gbẹ́kẹ̀lé lélẹ̀, ṣérú àwọn security, ṣérú àwọn tí Fúlàní máa pààyàn bí kan tá a máa ní kọ́ lọ make peace, ṣérú àwọn eléyìí lè pa ọmọ ìyá wọn? ṣó lè pa ọmọ ìyá wọn? Kì béèrè ni o. Ẹ má jẹ́ atanra wa, kò lè pa ọmọ ìyá wọn. Ìdí nìyẹn tẹ́ ṣe rí pé this ìjínigbé and some other things ó lọ steady, torí pé wọ́n ní àwọn gbogbo àwọn tó máa gbé wọn lọ bá tí wọn ò fi ní fi wọ́n sílẹ̀ phone call kan ló máa make, just one phone call. Ẹ̀wù àmì nísìnyí àìtí ìgbọ́ nínú pépà o, àìtí ìgbọ́ kí pépà ọ̀kan sọ àbí old video ni, ká mọ̀ tó bá jẹ́ old video. Àwọn táwa fẹ́ gbé láìfù tiwa lé lọ́wọ́ lélẹ̀, ṣáwọn tó fẹ́ secure life and property wa rèé. Ẹ má ṣì mí gbọ́ o, Nigerian police force is doing a wonderful job. Tábà ní tọ́ra wa, wọ́n ń gbìyànjú láwọn ibì kọ̀ọ̀kan, but àwọn tí wọ́n tún kó sí wọn láàrin yìí, ẹ wo body language yẹn náà. Sọ pé àwọn èèyàn bọ́ǹbù pé wọ́n pààyàn, wọ́n ṣe gbá wọn ṣàwo, at the end of the day ni wọ́n ronú pìwàdà. So kí làwọn ọmọ Yorùbá fi ṣorí tí Fúlàní ò fi ṣorí? Tí Nàìjíríà bá jẹ́ ìlú tí ó fẹ́ lọ síwájú ni, irú Gumi yẹn ṣó jẹ́ kó ṣì wà níta? By now ó jẹ́ kó ti wà ní detention. Tó bá insist àti mú ẹ̀yin ọlọ́pàá lọ síbi táwọn bandit yẹn wà, mi ìdẹ̀ ò pé ibi tó wà gan-an pé ó jẹ́ bí big deal tí ọlọ́pàá ò lè wọ̀, but àfikọ́ lọ ń ṣàánú wa, àfikọ́ lọ ń ṣàánú wa. And these are the people tó jẹ́ pé tá a bá ń ṣe rally tó bá wọ́n wá bá wa, àwọn lára irú àwọn eléyìí ló máa ń ṣiṣẹ́ ibi. Tẹ́ máa gbọ́ pé yìnbọn pa ọmọ kan, àwọn tí wọ́n ń ba iṣẹ́ yẹn jẹ́, tí wọ́n jẹ́ wọn kó láàrin wọn ni. Gbogbo ayé ló mọ̀ pé ìyàjọ ń jẹ everybody ni, àtọlọ́pàá àti sójà àti kíní, àwa nìyà ń jẹ. So tá bá jáde pa fẹ́ protest, pa fẹ́ ṣe anything, èmi believe pé ó jẹ́ kẹ́ wà ń bẹ̀ láti maintain law and order ni, kò ń ṣe pé láti distract nǹkan tí wọ́n ṣe tàbí láti disorganize nǹkan tó ń ṣe. Mo kúkú sọ time without number. Rally protest ńlá tó ń bọ̀ yìí kò sí nǹkan tó kan Yorùbá Nation movement. Táwọn bàbá wa bá fẹ́ jẹ́ ká jáde, wọ́n á sọ. Gbogbo alámọ̀ pé gbangba làṣà ń ta ni bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Dr. Chief Sunday Igboho. Gbangba làṣà wọn ta. Wọ́n máa sọ síta ní ẹ wá mò ń bọ̀ bí báyìí ìjọba ẹ̀, tàbí ẹ máa retí ìdàbí kankan. Bàbá ò kì í fọ fífi kọ̀ọ̀bù kan. Èmi appreciate wọn gẹ́gẹ́ bí ẹnìkan, mo appreciate nǹkan tó ń ṣe fún wa ilẹ̀ Yorùbá. Ọmọ àlè Yorùbá nìkan ló máa sọ pé nǹkan tó ń ṣe yẹn kò jẹ́ kó fún wọn ní 100% support. Ẹ̀yin náà wo ọlọ́pàá yìí, kò dẹ̀ ṣó ní first person tó máa mú. Tẹ́ bá rántí, wọ́n ti mú sójà kan náà yìí tó ọta bọ́n sí gbogbo etí ṣòkòtò ẹ̀, tí àwọn tabọ̀ yẹn ti pẹ́ ń bẹ̀ bàjẹ́. Kí ló fẹ́ lọ fi ṣe? Ṣèbó lè jẹ́ pé òun náà fẹ́ lọ tà fún wọn ni. Ìdí nìyẹn ló jẹ́ wípé tí àbá ti gba Yorùbá Nation, ẹ má jẹ́ àtànra wa. A ò lè sí ní fọkànbalẹ̀ nílẹ̀ Yorùbá. Ó dìgbà tá a bá gba ohun tá a fẹ́ gbà tó tẹ̀ wá lọ́wọ́. Ìgbà yẹn la máa mọ̀, ìgbà yẹn la máa ẹ̀ṣẹ̀ fọwọ́ ara wa create bí a ṣe máa nísinmi, security máa wà, everything máa wà bóyá jẹ́ kó yé wà. So kẹ́lẹ̀ rí pé àfi ká pín náà ni, lẹ́yìn pínpín tún ni. Ṣebí gbogbo alágbọ́n táìmù kan tí bàbá wa Yomi Amzat tí wọ́n jáde tó pariwo síta tí wọ́n ní Ọ̀yọ́ state, nípa àwọn èèyàn kọ́ máa gbọ́ pọ̀ kan lẹ̀kùn tó bá dẹ̀ ti jáde gòbe. Kí ló dé tí ó ṣe le fún ìjọba Nàìjíríà
láti kó gbogbo àwọn bandits láti silent gbogbo wọn, because it's a business as usual for some people, not the government. Ẹ bá mi pín fídíò, ẹ jẹ́ kó délé kó dóko. Ṣé ohun tọ́lọ́pàá yìí ṣe ó tẹ́ wa lọ́rùn? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa pariwo ní comment section nísìnyí wípé ká jẹ́ kó mọ̀ nǹkan tó ń lọ ní Nàìjíríà, ká dẹ̀ jẹ́ káwọn international communities ká jẹ́ kó mọ̀ pé a fẹ́ lọ, it's not negotiable, a fẹ́ lọ ni, because ó dìgbà tá a bá lọ kó òfin ilẹ̀ Yorùbá tiwa kó tó lè ṣiṣẹ́. Ó dìgbà tá a bá lọ kí a tó lè mọ̀ pé yes, because àwọn ọlọ́pàá tiwa nígbà tó Ọlọ́run bá ṣe Yorùbá nation tán, àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá ló máa jẹ́. Kò ní jẹ́ pé ẹnìkan tọ́kọ̀ máa náwó ẹ̀yìnbí kan. They will be trained and everything will be there. Spiritual aspect gan máa wà ńbẹ̀. So ìwọ tó bá fẹ́ gbàbọ̀dé gan ò ní ráyè wọbẹ̀ débi tí wàá ṣe wá ń ṣùtà. Tẹ́ bá wọn ti ń gbà kan tí wọ́n pariwo ní ṣé gángan ni àbí Bàràpá, ẹ̀yin tí ẹ bá ń follow issue yẹn, ẹ jọ mo bẹ̀ yín kí ẹ bá mi kọ sí comment section bí Ìbàràpá ni àbí kó dà pé Bàràpá ni. Tí wọ́n náwọn mọ́tò custom, ṣé custom lọ pé àbí kó ní security agency kan tó dárúkọ tọ́nà drive wọnú bẹ̀ tí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní yìnbọn ṣe everything. Kọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ díẹ̀, èyí tẹ́ bá wọn ti kẹ́kọ̀ọ́ sí comment section. Ìjọ́ wo la fẹ́ ṣe ìlà ìlòdì ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ pín kẹ́ bá wa fi àdá gé sí mẹ́ta kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Torí tàbá tí gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, gbogbo àwọn nǹkan tí ó lè máa ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ṣe jẹ́ president Nàìjíríà sí ó lójú bí ẹ ṣe lè dí pẹ̀lú àwọn tó ń gbé wa pa tí wọ́n ń ṣe gbogbo èyí. Torí àwọn kàbá ò ní gbà. Ohun táwọn kàbá bá fẹ́ ló máa fẹ́ insist pé kẹ́ ṣe. But tá bá gba ilẹ̀ Yorùbá, kò ní sí gbogbo yẹn ń bẹ̀. Ní tó bá tọ́ ní kálukú a máa ṣe. Òfin á wà, bá ti bí ẹrú a ṣe bí ọmọ, kò ní sẹ́rú, ọmọ ní gbogbo wa. Yorùbá, ẹ̀yin ìyá àti bàbá wa á bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká share broadcast. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo ayé rí wípé nǹkan tá à ń sọ sí òótọ́ ni. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo ayé mọ̀ pé nǹkan ta ló ń ṣẹlẹ̀ yẹn sí ẹ̀ ń ṣẹlẹ̀. This video is an evidence. Àti ráwọn tó faṣọ ọlọ́pàá fi ṣe orí burúkú báyìí. Àti ráwọn custom náà. Àti gbọ́ ti army náà. Àti gbọ́ ti. So ó ti wà clearing pé gbogbo àwọn repentant olórí burúkú tí wọ́n kó sínú iṣẹ́ yìí, iṣẹ́ tó ń ṣe illegal tẹ́lẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ officially ni. That is the body language. A dẹ̀ ń pariwo fẹ́yìn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú Chief Sunday Igboho. But ọ̀pọ̀lọpọ̀ yín rò pé bóyá nǹkan tí bàbá yẹn máa jẹ lọ́wọ́ ọkọ̀ Ọlọ́run ní jẹ́ kọ́ irú ẹ̀. Chief Sunday Igboho is a millionaire in dollars. Tó bá ṣe billionaire, Ọlọ́run kẹ́ wọn. Kí ló fẹ́ tí Ọlọ́run ì tí ṣe fún wọn? Kò sí. So kẹ́ lè mọ̀ pé ìfẹ́ ni Chief Sunday Igboho ní sáwà ọmọ Yorùbá. Bàbá wa Professor Banji Akintoye ìfẹ́ ló ní. At 90s kíní kan, kí ni bàbá kí ni wọ́n wá? Ìyẹn lẹ fi máa mọ̀ pé ìfẹ́ tó ní sáwà ọmọ Yorùbá ni wọ́n fi ń ṣe. Ṣèbẹ̀rẹ̀ àwọn tí wọ́n jọ wà ní the same age, tí wọ́n wà ní age group. Ẹ̀rí ìtú tí wọ́n pa fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀rí ìtú tí wọ́n pa fún wa nílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé àwọn kan náà yìí, àwọn ló máa sọ pé àwọn fẹ́ ràn wá lọ́wọ́. At the end of the day, kẹ́rí pé wọ́n tún dákún ṣòro wa ni. So ẹ jẹ́ kó ní kálukú máa lọ. Let us go. Nígbà tí mo wo fídíò yìí mò ń ké pé kí láwọn ọlọ́pàá tó máa gbọ́, ẹ wo ọmọ Yorùbá, ó máa ṣe ẹ ká lọ́dọ̀ bàbá Máyégún, ẹ jẹ́ ká lọ dira. Ẹja lọ dira ká tiẹ̀ dúpẹ́ pé fídíò yìí jáde ìtàbà rí ń kọ́. Òun lẹ́sìn máa ń rẹ́ lómi tó bá ń lọ títì táwọn ọlọ́pàá bá ń da dúró sí, òun fẹ́ dúró.
torí pé wọn ò ní mọ̀ tó jẹ́ original kan ò ní mọ̀ tó jẹ́ fake. Adẹ̀ńbẹ̀lẹ̀ iṣẹ́ ọlọ́pàá gbogbo àwọn repentant olórí burúkú tí Buhari kó sínú force ẹ bá wa yọ wọ́n bí ìjìgá. Ẹ lè ṣe bàbá wa the Inspector General of Police ẹ lè ṣe kẹ́ yọ gbogbo wọn, Chief of Armed Staff ẹ lè ṣe. Ẹ mọ̀ pé wọ́n múra ogúnlẹ̀dẹ̀ wá ni, á wá di pé tó ogun yẹn bá bẹ́lẹ̀ tán á wá di pé gbogbo àwọn tí wọ́n máa jà fún wọn yẹn security men ni wọ́n máa jẹ́. Ọmọ Yorùbá, let's be wise. Kẹjà dọ̀dọ̀ bàbá Máyégún, ìwọ tó bá fẹ́ dira, ìwọ tó bá yẹ pé ọkọ̀ ń dà ẹ́ láàmú tàbí ẹgbẹ́ ń dà ẹ́ láàmú tàbí o fẹ́ ṣe bóyá o fẹ́ gbàwé gbèlú anything bóyá o dẹ̀ fẹ́ dira o fẹ́ pé lọ́mọkùnrin pé nọ́mbà yìí. Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ lóòrẹ́ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, bàbá Máyégún wọ́n bá wọn nìyẹn. Ẹ jẹ́ ká dira lásìkò tá a wà yìí. Ó tiẹ̀ máa ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀, let's be prepared. Gbogbo wa la rí system tí wọ́n lò ní Sokoto. Nígbà tó dé Sokoto kọ́ rí pé múgùlà àwọn tó wà ń bẹ̀ wọ́n lo ẹ̀sìn fi là wọ́n mọ́lẹ̀. Nígbà tó wá sọ́dọ̀ bàbá ńlá tiwa ìgbà tó máa dọ́dọ̀ àwọn bàbá tiwa gan àwọn bàbá wa ti gba Islam kí àwọn tó lálàá ọ̀pọ̀ máa wá bá wọn bọ̀ wọ́n lo ọgbọ́n àrékérekè wọ́n lo ọgbọ́n àrékérekè fún wọn. Wọ́n gbẹ́sìn lé wọn lọ́wọ́. Kẹ́dẹ̀ báwọn bàbá wa wọn ń fọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Nílẹ̀ Yorùbá pásítọ̀ jẹun pẹ̀lú babaláwo ń jẹun pẹ̀lú àfáà. There is no any religion issue. So ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ jàra wa. Ẹ pé bàbá Máyégún ẹ lọ́jà ó dáa at least kó lè defend ra ẹ̀. Kẹjẹ ká dókè polówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Láàólà bitter tea ó jẹ́ egbòogi tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ fún ìlera ara. Ìwọ tó bá ní prostate cancer, ìwọ tó bá ní heart problem, liver problem tàbí tó yẹ pé tó bá gbórí madam kí a tó rí ìṣẹ́jú kan tó àti dàtọ̀wọ́ ẹlẹ̀ nǹkan burúkú ni o. Pé láàólà bitter tea
pé láàólá bitati o fẹ́ àdúdùn ni o fẹ́ kiri pẹ́ lórí anything pé wọ́n anything aba kò dẹ̀ síbi tí wọ́n kì í kò síbi tí wọ́n kì í deliver sí all over the world they deliver universally. Now ọmọ Yorùbá ká má torí ọ̀pọ̀ ọ̀rọ̀ kí a má torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu. Ọmọ Yorùbá nation nìkan ló lè gbà wálẹ̀ o. Nínú nǹkan tá wà nínú ẹ̀ yìí, nínú oko ẹrú tá wà yìí, ká gba 100% òmìnira nìkan ló lè help wa. Nísìnyí báyìí ẹ máa gbọ́ wọn ní àwọn kan pariwo restructuring. Ministry of Livestock tẹ̀rí tí wọ́n ṣe yìí nísìnyí automatically òun ló máa fi gain a grand tó bá padà fẹ́ ṣe restructuring. Tó láwà ń bẹ Ọlọ́run pé kọ́lọ́ máa jẹ́ kí pé total freedom ní ká rí. Tó bá dẹ̀ pé kan tó fẹ́ kó wá náà nìyẹn, èmi ò support restructuring, freedom la fẹ́. Freedom. We want to be free like a bird. We want the sky to be our starting point. Ẹ̀yin ìyá àti bàbá wa ẹ má gbàgbé, mo sọ fún yín pé mo ń ṣe studio project mi lọ́wọ́, kẹ́ support mi. Tẹ́ bá tiẹ̀ nífẹ̀ẹ́ Masbi kẹ́ nífẹ̀ẹ́ kan tí Masbi ń ṣe, kẹ́ support mi financially, kẹ́ fún wa ní super chat, super sticker, give anything ẹ fún wa to encourage our channel. Gbogbo nǹkan tẹ́ rí tà ń ṣe kò easy. It's a service to humanity. Voluntarily ẹ support wa ká lè get nǹkan tá need ready. Fún ẹ̀yin tó lọ bá book fún tẹ́ bá fẹ́ support wa, ẹ lè support mi sórí 021 41 68 704 021 41 68 704 GT Bank Zan Williams Olúwatósìn. Fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ bí ẹ fẹ́ gbé polówó ọjà fún mi àbí ẹ fẹ́ bá mi sọ one or two things bí ẹ gbọ́ nǹkan tí mo sọ mi bí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀, kẹ́ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Oòduà á gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀. Ó dàbọ̀.